kì í ṣe ìròyìn mọ́ wípé ìjà òjijì tí ẹnikẹ́ni kò lérò ó bẹ́ sílẹ̀ láàrin alága ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers NURTW ní ìpínlẹ̀ Èkó, ìyẹn Alhaji Musiliu Ayinde Akínsànyà ẹni tó pèèyàn mọ̀ sí MC Oluomo àti akápò ẹgbẹ́ NURTW ìpínlẹ̀ Èkó Alhaji Mustapha Sego, èyí tí gómìnà Babájídé Sanwo-Olu tó ti parí ẹ̀, ṣùgbọ́n tí àṣírí tú wípé àwọn alágbára kan inú wà lẹ́yìn Alhaji Mustapha Sego láti di alága ẹgbẹ́ onímọ́tò ní ìpínlẹ̀ Èkó báyìí, tí wọ́n sì ti ní kí MC Oluomo kó lọ di ààrẹ ẹgbẹ́ onímọ́tò ní ìlú Àbújá yẹn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ rántí wípé àárín Mustapha Sego àti MC Oluomo kò ṣeé rí tó jẹ́ pé súnmọ́ ara wọn kọjá sísọ, ṣùgbọ́n tó jẹ́ kàyéfì ńlá nígbà tí ìròyìn jáde wípé àárín àwọn méjèèjì máa ti dàrú àti pé ọ̀rọ̀ ọ̀pọ̀ alága ẹgbẹ́ NURTW ìpínlẹ̀ Èkó ni ló fẹ́ da àárín wọn rú. Nítorí jẹ́jẹ́ kọ́kọ́ jẹ́ kàyéfì òní bí wọ́n ṣe ní bó ṣe jẹ́ wípé àwọn ẹgbẹ́ NURTW ṣẹ̀ṣẹ̀ dìbò láti yan alága wọn ni tó sì jẹ́ pé ṣẹ̀ṣẹ̀ dìbò yan MC Oluomo láti ṣe sáà kejì, ṣùgbọ́n tó jẹ́ pé níṣe ni Mustapha Sego máa ní kí MC Oluomo lọ ṣe ààrẹ ẹgbẹ́ NURTW lókè kó máa ṣe alága ẹgbẹ́ NURTW lẹ́kọ̀ọ́, ṣùgbọ́n èyí tí wọ́n ní kò dùn mọ́ MC Oluomo nínú nítorí tí wọ́n ló gbàgbọ́ wípé Èkó gan ni wó wà, ìwé sì wà níbẹ̀ ju ipò ààrẹ ẹgbẹ́ NURTW lọ. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà dariwo tó di pé ọ̀pọ̀ àwọn tí MC Oluomo tó súnmọ́ tó jẹ́ ọmọ lẹ́yìn ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní padà lẹ́yìn ẹ̀ lọ sẹ́yìn Mustapha Sego, tọ́rọ̀ náà sì di pé àwọn alága kéékèèké ẹgbẹ́ NURTW àwọn branch chairman àwọn kan wọn kò fẹ́ sanwó fún MC Oluomo mọ́. Èyí gan ló máa di wàhálà tó ti fẹ́ dìjà, tó sì jẹ́ pé gómìnà Babájídé Sanwo-Olu ó tètè pe Alhaji Mustapha Sego, Alhaji MC Oluomo, igbákejì MC Oluomo lẹ́kọ̀ọ́ Alhaji Sulaimon Ọjọ́ra ẹni tó pèèyàn mọ̀ sí Kúdẹ̀tì, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó, ọ̀gá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ìpínlẹ̀ Èkó, kọmíṣánná ọ̀rọ̀ ìrìnnà ní ìpínlẹ̀ Èkó, olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìrìnnà ní ìpínlẹ̀ Èkó fún gómìnà. Bẹ́ẹ̀ ló pè wọ́n sí ìpàdé pàtàkì tó sì bá wọn yanjú wàhálà náà. Ní báyìí MC Oluomo ti juwọ́ sílẹ̀ pé kí Mustapha Sego kó jẹ́ alága ẹgbẹ́ NURTW ìpínlẹ̀ Èkó tóun yóò sì lọ ṣe ààrẹ pátápátá fẹ́gbẹ́ onímọ́tò NURTW ní orílẹ̀-èdè Nàìjíríà. Ǹjẹ́ báwo wá ni MC Oluomo fi padà juwọ́? MC Oluomo ìlọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé àti àṣẹ agbára ẹgbẹ́ onímọ́tò Èkó ló wà lọ́wọ́ ẹ̀, ṣùgbọ́n táwọn èèyàn sì ń wò pé báwo ni wọ́n ṣe wá tètè rí agbára gbà lọ́wọ́ ẹ̀ ní ọ̀nà rọrùn bẹ́ẹ̀, nítorí pé ìgbàgbọ́ wà pé ó súnmọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kọjá sísọ, gẹ́gẹ́ bí àṣírí tí àwọn tó mọ̀ nípa ọ̀rọ̀ yìí pàápàá nínú ẹgbẹ́ NURTW ń sọ. Wọ́n ní ọmọ ààrẹ Bọ́lá Tinubu tó súnmọ́ MC Oluomo púpọ̀, èèyàn Seyi Tinubu tó jẹ́ pé ó súnmọ́ Mustapha Sego náà kọjá sísọ, iná ló máa dá sí ọ̀rọ̀ náà tí wọ́n fi rí agbára gbà lọ́wọ́ MC Oluomo. A gbọ́ wípé Seyi Tinubu inú fẹ́ kí Mustapha Sego inú fẹ́ kó ṣe alága ẹgbẹ́ NURTW ìpínlẹ̀ Èkó, tó sì fẹ́ kí Alhaji Musiliu Ayinde Akínsànyà yẹn MC Oluomo kó máa lọ sí ìlú Àbújá. A gbọ́ wípé Seyi Tinubu fẹ́ ṣe léyìí láti fi dín agbára MC Musiliu kù díẹ̀ àti láti jẹ́ kí Mustapha Sego tí wọ́n ti mọra wọn tipẹ́ táàrin wọn gúnrégé tipẹ́ láti jẹ́ kí òun náà kó fi ẹsẹ̀ walẹ̀ díẹ̀ lẹ́kọ̀ọ́. Kódà a gbọ́ pé Seyi Tinubu ló tún bá wà bẹ́ẹ̀ ààrẹ Bọ́lá Tinubu sọ̀rọ̀ wípé kó má dá sí ọ̀rọ̀ náà, kó jẹ́ kí MC Oluomo àbò l'Àbújá láti wá súnmọ́ àwọn l'Àbújá nítorí pé yóò wúlò fáwọn káàkiri Nàìjíríà gẹ́gẹ́ bí alátìlẹ́yìn àwọn. Ṣùgbọ́n àsìkò ti tó láti jẹ́ kí Mustapha Sego kó náà jẹun sókè kó sì di alága ẹgbẹ́ onímọ́tò ní ìpínlẹ̀ Èkó.